Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Orúkọ mi ni Fatai Adékúnlé Adétáyọ̀ Oòduà. Alùdé gbogbo nǹkan tó bá ti jọ mọ́ báyìí ìdàgbàsókè ló dúró fún. So èèyàn bá sì ti ń ronú ìdàgbàsókè fún rẹ̀ dájúdájú Ọlọ́run á ràn lọ́wọ́ láti ní ìdàgbàsókè. Orúkọ mi ni Alájà Amira Aminat Ode Ọmọdémiládé Olúwa pẹ̀lú mi Mama Awal Mama Abibullah Mama Nafisat obìnrin. Ó dáa gan o nǹkan dáadáa náà ṣe kọ́lọ́hún kò fi àlùbáríkà tó pọ̀ sí ni. Kudos to you all my fans nílẹ̀ yà tí lókè òkun ìfẹ́ tẹ́ ń fọ́ a kò ní dè bàjẹ́ o ọ̀nà gbàrí ṣe yín kò ní dí. Ọlá àti kò wọn àtàṣẹ́ ń bẹ́ nídìí mímọ́ o kì í ṣe mí náà pè lálágbè màmá ẹni.
sẹ́ ọpọlọ látàárọ̀ pẹ̀lú àwọn ọmọ sẹ́rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe rí àṣà gbogbo ẹ̀ mò ń gbọ́ níbí pẹ̀lú àwọn jàmá mi. ìmọ̀ràn mi sẹ́yìn ọmọọṣẹ́ tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ títa ríro làákọ́là bó jiná tán àdógé kò síṣẹ́ kan tí ò ní pè níjà ẹ láforí tiẹ̀ ní bàràdà ẹ fi sùúrù ṣàkàbà yín kẹ́lẹ́ débi tẹ́ ń lọ àníkàní tìjú kẹ́ni tẹríba ẹni tẹ́ tó ẹni tó jù yín ẹ̀rẹ̀ yí apá yín nílẹ̀ fún wa kẹ́yìn má ṣe ìgbéraga ẹjọ́ bó ti wù kẹ́ ẹ tó bó ti wù kẹ́ ẹ jẹ́ ẹ má pe tọ̀gá yín báwo ẹ dákun kẹ́ ẹ má gbàgbé lọ́jọ́ kan ẹ̀yin náà àdọ́gà àtẹ̀dẹ̀ máa lọ́mọ ṣe àbọ̀rọ̀ lèyí kó tó didi níkùn yín àdúrà mi sẹ́yìn ọ̀gá wọn àní àdúrà mi sẹ́yìn ọ̀gá wọn bó ti wù kẹ́ ẹ tó kọ́lá yín pọ̀ tó kí yín pọ̀ tó gíga yín kò ní dí tọmọ lọ́wọ́ gíga yín kò ní dí tọmọ lọ́wọ́. ẹ̀yà gbọ́ wá sí kẹ́sí ń gbọ́ wá sí ẹ̀ máa lo wá sí kẹ́ máa gbà wá sí kẹ́ bá gbà wá sí ẹ̀ máa rántí ọlọ́run èmi ló wá sí tí n bá ti gbọ́ wá sí ṣé ó gbàgbé àfá mi láti bí ọ̀sẹ̀ mẹ́ta mo ti dágbére fún yín iṣẹ́ tí a gbà tí a fẹ́ lọ ṣe kákọrin fọ́bàjò kálùlù fún jọyè sátidé tó ń bọ̀ ni ẹ má gbàgbé àfá mi ò fẹ́ jọ àwọn obìnrin ajáde má sọ fọ́kọ tó wá bínú ọlọ́run torí pé ẹ ti yọ̀dá ní ó fa lílọ fún mi àtọmọ ẹgbẹ́ mi òbí rere àmì náà ẹ fàdúrà sí wa o. kánú láyọ̀ kábọ̀ láyọ̀ kákẹ́rùkẹ́rù wálé. ká má fojú mi bú mi ká má fi mi bú wọn ayé ti fẹ́ má bú mi èmi lọ́ máa lágbé. ká má fojú mi bú mi ká má fi mi bú wọn ayé ti fẹ́ má bú mi èmi lọ́ máa lágbé. wọ́n bú mi ó dùn mí o ó bà mí lọ́kàn jẹ́. wọ́n bú mi ó dùn mí o ó gbòmùjẹ́ lójú mi ẹni tó lóhùn ò jà tó lóhùn ò bínú wọ́n ẹ bú màmá ẹ̀ ní wọ́n ẹ bú bàbá ẹ̀ ní tí mo bá fẹ́ jà ta ni mo lè dá mú èèyàn mélòó mo fẹ́ kọjú sí wọ́n ti bú bàbá mi wọ́n ti bú màmá mi wọ́n ti bú mi pèmí lọ́mọ alágbe alágbe ọmọ alágbe kí wọ́n lẹ́sẹ̀ alágbe tí wọ́n fi ṣẹ́ wọn bú wọn. ká má fojú mi bú mi ká má fi mi bú wọn ayé ti fẹ́ má bú mi èmi lọ́ máa lágbé. bàbá mi màmá mi ẹjọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín ẹjọ́ mo kóró púpọ̀ ṣòun tí mo fẹ́ bi yín nínú ẹ̀yin méjèèjì ta ni wọ́n pè ní alágbe tí wọ́n fi ń bú mi pè mí lọ́mọ alágbe. iṣẹ́ mi ló pé lálágbé bàbá ẹni èmi tí ṣe ọjọ́ mi ń pawọ́ gidi bí olùlù mi ló fẹ́ níbi kan tá a jẹ́ ni ṣé nìkan ní ilé òòjọ́ tuntun lórin ni. iṣẹ́ mi náà pé lálágbé bàbá ẹni èmi ti ṣe òòjọ́ mi ń pawọ́ gidi bí olólù mi ló fẹ́ níbi kan tàjẹ́ nílé ṣáníkan ní ilé òòjọ́ tuntun lórí. kéwù dowó kéwù dọ̀là ó tó mú sóge Al-Qur'ani rọ́ni lọ́rọ̀ yàtọ̀ sí gbàgbé ọlá àti kò wọn àtàṣẹ ń bẹ nídìí mímọ́ o kì í ṣe mí náà pè lálágbé màmá ẹni. Kéwúdọ̀wọ́ kéwúdọ̀là ó tó mú ṣoge Al-Qur'ani rọ́ni lọ́rọ̀ yàtọ̀ sí sábẹ́ ọlá tí kò tó ń taṣẹ́ ń bẹ nídìí mímọ́ iṣẹ́ mi náà pé lálágbé màmá ẹni. wọ́n fẹ́ ṣayẹyẹ ìgbéyàwó tó fẹ́ rí mi sálábìrin rẹ̀ Aminatu ní kó wá kọrin owó lọ́lá ló fi pẹ́ mi kí n tó lọ tí bá débẹ̀ tí mo kọrin tó jíjọ́ mi bẹ́ẹ̀lì owó rẹ́pẹ́rẹ́pẹ́.
láyé mọ́ ọmọ lọ́hùn pè mí sọ́dọ̀ kílẹ̀ ọjọ́ yẹn tó sùn o. àwọn àfáà tọ́lọ́hùn tìjú wọn máa yé lára àwọn tí wọ́n rólé fáwọn ànábì ọlọ́hun bí ó sábà tí ó sánẹ́bì mọ̀tá ni ó sẹ́kù lálágbàwí àwọ̀ ẹ̀dá lọ́dọ̀ ọlọ́hun wọ́n bá wọn dá sáà tí ó dá àṣà burúkú o aláìmọ̀kànmọ̀kàn tí ń pa bá tí ń pa wọn àfa lálágbé. bàbá ẹni ọlọ́run àwọn ẹni àmì tẹ́ńdùwé àmì ìrami ọlọ́run ẹ ò mọ̀ wọ́n lè fi wọ́n ṣeré pé wọ́n lálágbé tẹ́ bá mọ̀ wọ́n tẹ̀rí wọn tẹ́ fògo fọlọ́run òjíṣẹ́ làwọn afáwa ò ṣe yẹpẹrẹ ládùúrú iṣẹ́ ọlọ́run tá a gbé dání yẹn ẹ̀rù bàyí ojú òtí ẹnu wí òwú o ẹ lanu gbàgà pàwọn afáà lálágbé ẹ bẹ̀rù ọlọ́run kẹtùn sá fún ìbínú ọlọ́run. ṣé kìí ṣe pọ́nìtàn ń bèrè ìbínú ọlọ́run aliwulama wàrà sátúlẹ̀ àǹbíyà àwọn aráyé rọrùn aṣojú ọlọ́run tó rán sí wa àlèràngẹ́lì màláìkà tó rán sí wa anábì ọlọ́run kò lè wá má sẹ́ńtúrì wọn ti lọ níjọ́ ń wà náà rárá lè jẹ̀nù tí ń jí sí ọlọ́run àǹfààní bàbá ọba gbogbo ayé ti mọ̀ tìlú bá rojú tìlú tòrò àwọn àǹfààní tó bá kù díẹ̀ ká tó àwọn aláòbí bí dùgbẹ́dùgbẹ́ bá mi lókè nínú ìlú kan ọba ìlú aránṣẹ́ pa àwọn àfáàní kábẹ́ lọ́hùn bèrè àánú sínú ìlú yẹn tábà ń wójò nínú ìlú tó kọ̀ tí ó rọ̀ abójó yẹn ìràrọ̀dá tó tún fẹ́ dẹ̀wù bàbá wo òrùn tó rọ̀ràn nínú ìlú kan abọ́rùn yẹn ìràn ó pọ̀ jù ó tún fẹ́ dẹ̀rùn tábẹ́fẹ́ ń fẹ́ nílùú ìlú tó fẹ́ dìjì kíjì má jalè kó má jòkó kílù má parun àwọn àfáàní wọn á ké sí kí wọ́n bẹ́ẹ̀ lọ́hùn àwọn tó mojú ọlọ́run ọba kan bọ́ lọ́hùn sọ̀rọ̀ sáwọn tó ń ṣàdúró àǹfààní lẹ́ńpẹ́ lálágbé àwọn tó ń wúlò fara ayé tó ń wúlò fúnlù lẹ́lànà pàgà lẹ́pẹ́ lálágbé ìsọkúsọ tó lè dẹ̀sẹ̀ ẹja sọ́ra fún ìsọkúsọ tó lè dẹ̀sẹ̀ ẹjẹ́ ká sá fún. Connection
nìkan ló mọ ojú ọlọ́run ta lè rán sí ẹni wọ́lá ẹni wọ́wọ́ àtẹni wapò ẹni wá gbéga lẹ́nu iṣẹ́ tó fẹ́ rí ṣe ẹni wá bùjókòó aláyọ̀ abẹ́ni wáyà ìdùnnú ẹni wọ́n máa àlùbáríkà wọ́n bí ní kóhùn náà bímọ abẹ́ni wá ṣẹ́gun lórí ọ̀tá gbogbo tẹ́dá bá ń ṣàdúrà sí tó ti bẹ́ lọ́hùn tí kò tí gbọ́ àwọn alágbàwí àwọn ẹ̀dá àwọn àǹfààní támójú ẹ̀ tá lè bá sọ̀rọ̀ tó sì mí àgbọ́ àwọn aláìsùn tọ̀sán tòru àwọn àǹfààní ó fi tiẹ̀ sílẹ̀ gbọ́tẹ̀ni ẹlẹ́ni àwọn àǹfààní àwọn tánṣádúró wàhálà ilẹ̀ ń gbé lálágbé èdè àpọ́nlé kan èdè àbùkù níbẹ̀ pẹ̀lú ẹ̀ sí wọn ẹni gbójú tó tún gbóyà pé wọ́n lálágbé láyé lọ́run yóò dé ní àbùkù lọ́dọ̀ lọ́hùn. Àpọ́nlé láyé fi ń ta wọ́n lọ́rẹ̀ igi ńlá tó ní bògì àwọn àǹfààní ẹni òjò ń pa tó ń pa ibẹ̀ náà sí aláìmoore ẹ̀dá lọ́pọ̀ tí ń dàgbà bòrè táyé bá lè ṣàfihàn oore tẹ́rí lára wọn sẹ́ni tí ń bá fà gbélé kò jọ láẹni àǹjọ láwọn nílùú ìlú àti láwùjọ táyé kéré bódì lọ́rùn a ó jẹ́ jù bẹ́ẹ̀ lọ nígbà tí dáyé lọ́wọ́ àfà tí ń bẹ lára wa gbígbọ́ ọmọ pẹ̀lú àdúrà kó tó dọjọ́ súná àìmọye útúbà lọ́jọ́ súná nígbà tẹ́ bá tún síwọ́ sẹ́tẹ̀wọ̀ sáré lọ wá kírun wá ṣàdúrà tá bá tún dé tẹ́ kí ló wá jọgbe nínú iṣẹ́ wọn tẹ́ fi ń bú wọn ọba tó rán wọn ló yàn wọn kì í sálágbé.
ọmọ bá rí àyà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì Sulemana o ó di wúdà lọ́wọ́ lédè ròyìn ọlábílì kìsù ó tún ròyìn àga tí bílí fi ń jókòó èyí lànàbì Sulemana gbọ́ lórí ẹ̀ bá wú ọlága tí wọ́n ròyìn yẹn òun fẹ́ kó débi ta ló lè bá ń gba Ghana wá níṣẹ́jú kan ó ti ránṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí Bílíkísù ó fẹ́ kó dé bàgẹ́ láàfin kó máa já jùlọ àwọn àlìjẹ̀nú táwa níbẹ̀ ni wọ́n bá náwó wọ́n ní láàrin kádìdé jòkó àga débi ànábì Sulemana ó sọ pé ó pẹ́ jù àfa kan bẹ́ẹ̀ ní jòkó àsìfù ló ń jẹ́ ọmọ bá rí àyà lásìfù bá náwó ó ní láàrin kádìjú lẹ́jú àrin kádìjú lẹ́jú kò pé ṣẹ́jú kan àga débi ìrìnàjò tó t'Amẹ́ríkà sí Nàìjíríà àbí jù bẹ́ẹ̀ lọ. tọ́lá làwọn lálíwùdámù kọ̀yúmù yahubaku kò pé sẹ́kọ̀nsì làgà yẹn bá dé àfààní àásìfù yẹn ọmọ bá rí àyà wọn kọ yá wọn kéré. níta àfààfin jáfa ń bẹ lọ́wọ́ wọn ẹ̀mọ́ wọn lè fi wọ́n ṣeré pé wọ́n lálàgbé àfààní mi tí ò rújú iṣẹ́ ńlá ni mo gbà ẹnìkan jẹ́ pé mi lálàgbé pọ̀mọ́ mi lálàgbé. torí ń múlì wúlé fàárù kọ́lá lì wúlé fífi múri hi fàkàrà kò mú àfùrù libàrà ń múlì wúlé àdìrú yànnà bí ànàjà hàmì yàtà limani gara òyìn tọ̀fà hàmì yàtà limani gara òyìn tọ̀fà. gbójú ẹ sókè ọmọ mi wà lágbè. gbójú ẹ sókè ó yẹ kó wà lágbè. gbójú ẹ sókè ó yẹ kó wà lágbè.